ti record. ok tá bá sọ pé ní occupy torí mo rí pé ní àwọn kan ti ń sọ̀rọ̀ pé bóyá àwọn kan ló bẹ̀rẹ̀ rẹ̀ occupy yẹn ó yàtọ̀ síra wọn àwọn kan bẹ táwọn náà ń gbìyànjú lóríṣiríṣi tó ń gbìyànjú lórí bọ́n ṣe fẹ́ occupy everywhere occupy táwọn ń sọ tí wọ́n sọ ni pé lápèjúwe nísìnyí Agodi nìbàdàn tó pé ibẹ̀ ní state kìíní wà ní state secretariat nìbàdàn kọ́ lọ gbàbẹ̀ wọ́n occupy nìyẹn àbí irú port authority yẹn nísìnyí kí o gba ibẹ̀ wọ́n occupy nìyẹn àbí irú government house nílọrin kí o lọ gbà á wọ́n occupy nìyẹn àbí bẹ́ẹ̀ kí o lọ sí airport kí o gbà lọ́wọ́ wọn wọ́n occupy nìyẹn lóòótọ́ àwọn kan wọ́n ń ṣe iṣẹ́ occupy irú tàwọn ìyẹn occupy táwọn ń ṣe nìyẹn so ó yàtọ̀ sí come and occupy your space táwọn ń sọ ó yàtọ̀ gẹ́gẹ́ kí wọ́n ní come and occupy your space táwọn ń sọ ó ní pé ní ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé àtẹni tó wà nílé lóko tọ́lọ̀ ń bà sírí tó wà lọ́wọ́ yín ẹ̀yin náà gbogbo orú bísínẹ́sì táwọn ọmọ Ìgbò ń ṣe ẹ̀yin náà ẹ wá ṣe occupy tiwa táwa mí ni pé ẹ wá occupy space yín nìyẹn ní space yín ni pé ní ẹ̀yin náà ẹ wá ààyè electronics yẹn káàní ò máa tà. ẹ tẹ̀ dúró náà bàbá Aliyu ohun tẹ̀ ń sọ yẹn pé occupy tá à ń sọ yẹn mo fẹ́ béèrè torí ẹ̀ ń tẹnumọ́ pé electronic tó ń tà kíní kan tó ń tà ṣáwo oníṣẹ́ kankan tá à ń ṣe táwọn èèyàn wá ti pa tì ni ní ilé iṣẹ́ tá a ti dá sílẹ̀ tó ti wọlé ni tí wọ́n lè gbé padà ni àbí ṣé àwọn imitate wọn ni. àwọn ilé iṣẹ́ lọ lóríṣiríṣi tó ti parun bẹ̀sẹ̀ rí pé ọ̀nà méjì ni olówó ẹ̀ rí pé ní n tó ń jà ràn lágbàáyé nísìnyí ó náà ní entrepreneurship débi pé ní all over the world course yẹn wọ́n try láti make sure pé gbogbo àwọn youth àwọn ní nǹkan kan tí wọ́n ń ṣe I'm talking about entrepreneurship and innovation gbogbo university kọ̀ọ̀kan wọ́n ti make it compulsory most especially in Nigeria ipe introduction to entrepreneurship and innovation is a compulsory course tó pé ní wọ́n ti kà á kún GST gbogbo ọmọ whether science ló ń ṣe ní o art ló ń ṣe ní o gbogbo nítorí tó bá ń ṣe dandan ni ó gbọ́dọ̀ ṣe ní university kí ni wọ́n try láti ṣe ni pé ní wọ́n try láti encourage àwọn èèyàn wa ipe ní ẹ má gbọ́kànlé gọ́ọ̀mẹ̀ntì mọ́ ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìdókòwò kẹ́yìn náà ó máa ṣe business títí yín torí ẹ̀ làwọn fi ń sọ pé tẹ bá wò ní sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń tà ń wò ní pé civil service yìí náà ni pé a fẹ́ ṣiṣẹ́ ìjọba ló wà lọ́kàn wa pé tá a fẹ́ máa ṣe nìyẹn instead tẹ́ fi fọkàn ṣiṣẹ́ ìjọba because white collar job tọ́pọ̀lọpọ̀ ń wá kò sí mọ́ èèyàn bẹ́ẹ̀ ló fẹ́ ṣiṣẹ́ ní central bank ládùúgbò population àwọn ládùúgbò àwọn tó ń graduate ẹ lè gbọ́ pé University of Ibadan àwọn tó ń graduate 24,000 níbo ni wọ́n ti fẹ́ ṣiṣẹ́ yẹn ẹ lè gbọ́ pé ní University of Ìlọrin ẹ lè gbọ́ pé 18,000 ẹ tún lè gbọ́ pé ní University of Ife ẹ lè gbọ́ pé àwọn tó ń graduate ń bẹ̀ yẹn o 21,000 níbo ni wọ́n ti fẹ́ ṣiṣẹ́. Come and occupy your space òun ni pé ní gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé gbogbo iṣẹ́ tí àwọn ọmọ Ìgbò ń ṣe èèyàn tó di pé ní wọ́n ti wá fẹ́ mọ́ àwa ṣe gìràgìrà sí wa ṣé wọ́n mú àwa dání pé ká má ṣe ni èèyàn ń bá yín sọ̀rọ̀ pé ní Èkó ní Alábà international owó táwọn rí bẹ́ẹ̀ owó 1 trillion lọ́dún. bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ play mo sì ní fídíò yẹn mo ní ó wà. ìyẹn lè máa pray láti la máa fi round up pé ó láwọn rí 1 trillion naira wọ́n sì tún support wa pé ní táwọn èèyàn wọn ń ṣe kò dáa táwọn tó pé àwọn Yorùbá ò ṣe bá wípé in fact ọ̀fẹ́ ni Jákàndé fáwọn. ara ń táwa wá ń sọ nìyẹn pé ní instead tẹ́ fi máa retí ìjọba pé ṣé tí wọ́n bá ti wá support wọn tán tí wọ́n bá ti wá wọlé tán kí ló wá kù ìyẹn kọ́ là wá ń sọ. ń táwa ń sọ ni pé ní tọ́lọ̀ bọ́sà tí wọ́n bá ti wọlé wípé pé ní Ìgbò kọ́ ni gọ́vnọ̀ ìyẹn bùkátà yẹn ti bíá kí láwa ṣe àwọn continue pẹ̀lú struggle wa then a máa wá béèrè fún ààyè àwa náà fẹ́ máa ta electronics ẹ fún wa láàyè àwa náà fẹ́ máa ta building materials ẹ fún wa láàyè gbogbo àwọn sìmẹ́ǹtì gbogbo táwọn èèyàn wá pàtó fojú di yẹn ẹ̀yin náà máa tẹ́ kí là ń ṣe yẹn à ń occupy space wa nìyẹn kẹ́ni tó pè tàbẹ́ni tó send message yẹn kó gbọ́ yẹ kó bọ́ sí brain yẹn àwọn ò sọ pé bóyá ẹ lọ sí port authority ẹ gbà á
ẹ lọ sí gọ́ọ̀mẹ̀ntì ẹ kọ lẹ́tà tí wọ́n gbà ń táwọn kò sọkọ́ nìyẹn o no a ní agbára yẹn ẹni tó bá fẹ́ wéèsì ẹ̀mí ara ẹ̀ ló kù ń táwọn sọ ni pé ní come and occupy your space mí ni pé ní gbogbo oríṣi businesses tí wọ́n ṣe yẹn nínú space wa táwọn rówó ń bẹ̀ tó ń rí tírílíọ̀n ń bẹ̀ wáyé táwa náà fi ṣerú ẹ̀ so that kí àwọn youth wa kí wọ́n ṣe bóyá tá a bá ṣe yẹn tí gọ́ọ̀mẹ̀ntì bá rí páwa náà ṣe bí àwọn ọpọlọ wọn náà wá lè jí pẹ̀lú ìdíwé ìbọn ṣe ń fi wọn náà kànàkànní sí because fífi wọn náà kànàkànní sí kì tó ń fi wọn àwọn wo ló ẹnjìníà wa gbogbo tó bá àwọn IPOB ni àwọn IPOB ló ń pọ́ǹpù owó wọn rí pé ní Yorùbá ti Nàìjíríà ipe Yorùbá ni ò jẹ́ káwọn ò lọ instead bẹ́ẹ̀ ẹgbẹ́ olúùlú wọn ẹgbàá lọ́wọ́ wọn wọ́n sì ń finance wọn láti outside wọ́n ti ń finance wọn the same people tó ń finance Obi àwọn náà ni wọ́n ń finance ọmọ ẹni tó ń finance ọmọ Chinedu pé kán capture tó bá fi lè capture rẹ̀ ó ti tán why tó fi lè jẹ́ pé ní tí a bá fọ́ọ̀mù cooperative society káàtì ẹ̀kọ́ proposal tó wà pa tó standard proposal tá a bá kọ ká gbé fúnjọba ntíjọba lè bínú lé yín lé lórí táwọn ọmọ ìyá wa lè bínú lé lórí yín lórí ni pé ní kẹsàn pé ẹ fẹ́ gba power lọ́wọ́ wọn ìyẹn kọ́ là wá ń sọ ẹ kọ lẹ́tà ẹ kọ ẹ prepare blueprint ẹ gbé fún wọn robust blueprint n tà ń fẹ́ ni ẹ fún aláàyè ẹ sáré ń tí àwọn ọmọ ẹ fún wa ní ààyè àwọn náà fẹ́ máa ta spare part ṣé bí wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ pé pọ́pọ̀ ní mo ṣe lásìkò àǹbọ̀dé nítorí ọkọ ṣe ni pé ó level wọn o Ọ̀ṣọ́dì ibi tó ti ń ta electronics yẹn ó level gbogbo ẹ̀ pátápátá ó sọ di bus station lẹ́tọ́ bá mo Ọ̀ṣọ́dì ó ti sọ di parking space ó level ẹ̀ ní bus station nísìnyí ni wọ́n fi ṣe l'Ọ̀ṣọ́dì báyìí lórí Mushin ó lo local government Mushin wọ́n kọ lẹ́tà sáwọn ọmọ Ìgbò wọ́n làwọn gbogbo Toyota ibi tó ti ń ta spare part wọ́n làwọn fẹ́ lò convocate ibẹ̀ yẹn ibẹ̀ náà ti kó gbogbo àwọn ìran ìbò yẹn tó lọ ń bẹ̀bẹ̀ tó lọ ń bá Tinubu tó ń bẹ̀bẹ̀ ní period yẹn why not táwa gan lára káwa náà fi sara wa jọ nílé lóko káàkiri pé ó yá ẹ jẹ́ ká lọ register orúkọ company kan ká fún olórúkọ àbí ká ní cooperative society that cooperative society ń tọ́ ọmọ wa ṣe ni pé ní yóò wá dàbẹ́ bíi pé investment ni àjọ invest ni àwa náà wá bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni gbogbo ń tọ́ export yẹn àtọ́ import yẹn sorry àwa náà máa wá import àwọn kìíní yẹn wá gbogbo spare part yẹn kí Yorùbá náà máa import yẹn tó bá import yẹn wá lórúkọ gbogbogbò àwọn tí wọ́n contribute owó àwọn tó ń finance business yẹn àwọn tó ń invest síbẹ̀ owó tó wá contribute yẹn kí ni wọ́n fẹ́ fi ṣe òun náà ni àwọn náà máa fi gba space tó bá fi wá fi gba space wọ́n máa wá ta gbogbo ohun tí ibò ń tà yẹn a máa wá ṣe recruitment àwọn youth wa tí ò ríṣẹ́ a máa gbà wọ́n síṣẹ́ síbẹ̀ tó bá gbà wọ́n síbẹ̀ wọ́n máa gba monthly salary wọn kí ni tó máa wá ṣẹlẹ̀ bọ́mọ Yorùbá bá wá ń ṣiṣẹ́ ń bẹ̀ tóun náà ń gba salary rẹ̀ a máa wá polongo pé ẹ̀yin ọmọ kóòtù ojíire ó yá ibi tẹ́ ti máa bá fẹ́ ra spare part ibi tẹ́ ti rà ní páàtì Toyota ní ibi tẹ́ ti rà ní páàtì Honda ní ibi tẹ́ ti rà ní páàtì Peugeot ní ibi tẹ́ ti rà ní ẹ rí i pé ní àwọn ọmọ Yorùbá patronize ọjà wa tó bá bẹ̀rẹ̀ sí patronize ẹ̀ ẹni tó contribute owó tó wà labroad ọkàn tiẹ̀ náà balẹ̀ pé òun náà profit òun rí èrè ó ti tó create job opportunity fún ọmọ Yorùbá gbogbo àròyìn rádaràda yẹn ó máa die down ó máa die down nígbà tẹ́ ẹ bá ti ń occupy space yín ẹni tó wà nílé tó pé ní 50,000 lónìí òun náà dáwọ́ sí ẹni tó ní 1 million tó ní 3 million tó ní 400,000 tó ní 600,000 tó ní 10,000 òun náà lè contribute kí lẹ́ ń ṣe yẹn ẹ̀ ń occupy space yẹn ni mo rò pé bí mo ṣe ń ṣàlàyé nísìn irú àwọn tó ń sọ pé ní kíní kan àwọn làwọn sọ pé occupy space mo rò pé yóò máa sọ sí wọn lọ́pọ̀lọpọ̀ pé occupy space táwa ń sọ àwọn ò sọ yí pé ní bóyá lọ sí aláùsá lọ fún wọn lé lẹ́tà ẹ fẹ́ gbàbẹ̀ yẹn lọ sí port authority ẹ fẹ́ gbàbẹ̀ yìí táwa ń sọ kọ́ nìyẹn o no ó yàtọ̀ síra wọn gédégbé iṣẹ́ tí ilẹ̀ yìí náà ń ṣe ẹkú iṣẹ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ àwọn tó ń ta aṣọ òkìrìkà yẹn lẹ́kọ̀ọ́ tó bá lọ sí sáìdì orílẹ̀ ibẹ̀ ni headquarter wà tó ti ń ta aṣọ òkìrìkà irú tó ń ṣe yẹn nígbà tá a ti ní agbára pé ká ṣe factory ní kíákíá káwa náà ṣe kíni
káwọn ọmọ ìyá wa káwọn náà dáwọ́ jọ nítorí wọn wá ṣe ni pé ní àwọn náà wá space kan táwa nígbà tó pé ní àgbáríjọ ni ó máa easy láti lè rí owó sùjọ tó pé ẹ wá dúró táwọn èèyàn waste lórí ọ̀rọ̀ kìnìún rally tó láwọn sí káàkiri ẹ wá wo owó tó wá rí yẹn káwọn náà wá sọ pé okay no problem ibi táwọn náà bá wá gbà tí gọ́ọ̀mẹ̀ntì bá fún wa ṣé gọ́ọ̀mẹ̀ntì nísìnyí pẹ̀lú tó ṣẹlẹ̀ sí wọn nísìn ṣé wọn ò ti láǹ lẹ́sìn ni ibi tí gọ́ọ̀mẹ̀ntì bá wá fún wa àwa náà wà lọ invest síbẹ̀ massive investment recruitment yóò wà lọ fún ọmọ Yorùbá ìbá prefer pé ká dá company ńlẹ̀ fún ọmọ sí aṣọ ẹ má jà tara wa eléyìí kìí ṣe nǹkan kíákíá kò ní ó máa take time gbẹ́ntọ́ pé nǹkan kíákíá ni mò ń sọ lọ́wọ́ nísìn torí ẹlòmíì lè máa sọ fún wọn pé ní ṣé àwọn aṣọ òkìrìkà ni ká máa wá tà aṣọ òkìrìkà tẹ́lẹ̀ tó ń tà wọn yẹn wọ́n make billions of naira ní state kan lókè ọya akọ Yorùbá ti pọ̀ jù. So nídìí eléyìí tó bá wá ń ṣe yẹn wọn ò ní dúró síbẹ̀ náà báyìí náà ni drugs oògùn títà bẹ́ẹ̀ o nínú àwọn tó bá tó nínú àwọn gúrùpù kan àwọn náà tún lè ṣiṣẹ́ lórí ìyẹn náà àwọn náà ẹ̀wọ̀n tí wọ́n ṣe ní Kano State ní tí Kano State government ṣe ni pé ní wọ́n tírẹ̀nì àwọn ọmọ wọn nígbà tí wọ́n tírẹ̀nì wọn ìmí ìka secondary school ṣáà gan lọ́kà wọ́n sì tírẹ̀nì wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ta oògùn àwọn náà ta gbogbo oògùn nísìn tó bá kọ nínú 100% at least 85% àwọn tó ń ta drugs yẹn àwọn ọmọ Haúsá ló ń tà kí ni wọ́n ṣe yẹn wọ́n ti occupy space wọn mo rò pé ń tàn nísìn yóò mọ̀ sọ sí ọpọlọ rẹ̀ pé ní ń táwọn bàbá Aliyu sọ ó yàtọ̀ sí occupation táwọn ń ṣe o ẹni tó sì ń ṣe occupation iṣẹ́ làwọn náà ń ṣe wọ́n kú gbìyànjú Ọlọ́run ràn yín lọ́wọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ náà ni building materials tó pé iṣẹ́ ọwọ́ Yorùbá ni tẹ́lẹ̀ Yorùbá ti hand over rẹ̀ fún Ìgbò ti gbà lọ́wọ́ Yorùbá kí ló sì bá tó fi ń gbà ní pé ní nítorí wọ́n ṣe ni pé ní àwọn ẹ̀yà Ìgbò yẹn wọ́n wà lọ wádìí pé àwọn wo ló ń fún ọ láwọn ṣọ́ọ̀bù yìí èèlò ni wọ́n ń san iye tó ń sọ lọ́dún 300,000 Ìgbò ó sọ pé òun ó san 900,000 Yorùbá bá rìlíìsì ilẹ̀ fún yóò bá rìlíìsì gbogbo àwọn ṣọ́ọ̀bù ẹ̀ yóò máa lé àwọn Yorùbá kó ó máa lé wọn lọ́kọ̀ọ̀kan bó ṣe gba gbogbo ẹ̀ lé wọn léwọ́ nìyẹn. Headquarter building materials lẹ́kọ̀ọ́ òun náà ní sáìdì tẹ́bá dé Doyin ní sáìdì tẹ́bá ń bọ̀ wá sí Orílẹ̀ Alábà headquarter ní even ní West Africa ẹgbọ́n o ní West Africa anything tó jọmọ́ building materials gbogbo àwọn tiles yẹn Ìgbò ló ń ta gbogbo ẹ̀ pátá ta ló ní ilẹ̀ ẹbẹ̀ Yorùbá ìyẹn ò wá talẹ̀ fún ọ torí ìjà kan ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú àwọn Ìgbò ó bá ní kí wọ́n dìde kí wọ́n kó bẹ́ẹ̀ pátá tẹ́bẹ̀ pọ̀ kí ló ń tó wá padà wá ṣe nígbà tó rí pẹ́bẹ̀ pọ̀ púpọ̀ jù at least nínú ìdá mẹ́rin ó wá fún wọn ní ìdá mẹ́ta ó yọ ìdá kan kalẹ̀ ló wá tún bẹ̀ ṣe ló wá fi àwọn Yorùbá síbẹ̀ ẹ wo orú àwọn báyẹn náà kí ló dé táwọn ò fi cooperate láàrin ara wa tábà cooperate láàrin ara ti sá owó jọ building materials tó ń tà yẹn kí ló dé táwọn ò fi ṣe ẹni tó wà nínú òtútù tó ń ṣiṣẹ́ tó rí dọ́là tó nínú òtútù fún tó ń ṣe bá ńlá wàhálà inside tó fi lọ kó fẹ́nìkan tí ó na owó rẹ̀ jẹ wá corporate join àwọn tàwí oní cooperative society it will be managed by experts àwọn experts ni ó máa manage ẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ à ń kó fẹ́nìkan nìkan kó jẹ kì í ṣe irú rádà ló ṣe yẹn bẹ́ẹ̀ náà ni bí yẹn ṣe ń lọ òun náà ni lọ́mọ Yorùbá nípa agriculture látúmọ̀ encourage àwọn èèyàn wa pé ní ẹja lọ bájọba o ẹ fún wa nílẹ̀ a ní ìdílẹ̀ ibòmí ń bẹ́tọ́ pé ní oyè yẹn kan wà ń bẹ̀rẹ̀ lásán àwọn oníkankan kò sí nǹkan tó fi ṣe ẹja ká lọ gbà lọ wọn ẹ líṣẹ̀ fún wa lọ́dún 10 a fẹ́ dáko ẹ máa ṣe agreement pẹ̀lú wọn a máa ṣe soil test àwọn tó bá jẹ́ ọlọ́pọlọ tó yẹ pé ní wọ́n mọ̀ nípa farming tó wà labroad àtàwọn tó wà nílé àwọn tó bá mọ̀ nípa oríṣiríṣi àwọn chemical àwọn tó bá mọ̀ nípa àwọn seeds lóríṣiríṣi gbogbo náà la máa kó síbẹ̀ táwọn committee máa wà lóríṣiríṣi tó yẹ pé ní ńgbà tó pé ní ń tẹ́ máa register ni kì í ṣe pé ẹnìkan ń ṣe kó fẹ́nìkan pé wáyà dákun ló bá mi dáko ìyẹn kọ́ làwọn sọ káwọn yóò gbọ́ yóò àmì ò sí nínú pé ẹ wá kó fẹ́nìkan pé ní Lámídì gba 800,000 ló bá mi dáko ìyẹn kọ́ là ń sọ o fi owó rẹ̀ ṣe o fi jó gẹ̀lẹ́dẹ́ nìyẹn ìyẹn kọ́ là ń sọ
eléyìí joint ni ó mọ̀ tó bá ń dàbí joint jẹ́ ẹ bí Yorùbá ṣe pọ̀ káàkiri lágbàńlá ayé ẹjọ́ ọkùnrin bá wá ń ṣerú yẹn ṣé tó máa padà wá jẹ́ ti pé àwọn oní Yorùbá nation ló ń ṣerú nǹkan báyìí ṣé àwọn èèyàn onímọ̀ wò ó pé ní láì tí ì gba òmìnira abẹ́ẹ̀ rí àwọn initiative táwọn èèyàn ń mú wá lóríṣiríṣi ẹ̀ ń create job opportunity fúnra yín nìyẹn ọmọ Ìgbò wa ń pa billions nílùú yín ó ń pa millions nílùú yín bó ṣe ń pa lẹ́kìtì ló ń pa lóńdó ló ń pa ní Òṣogbo ló ń pa ní Ìlọrin ló ń pa ní Kábà ló ń pa lẹ́kọ̀ọ́ bó ṣe ń pa millions ìmí ń pa billions wọ́n rí àwọn owó yẹn àwọn iṣẹ́ tí mò ń sọ fún yín mò ń sọ iṣẹ́ àwọn iṣẹ́ káràkátà ni mò ń sọ o iṣẹ́ káràkátà tó wọ́n ń ṣe a sọ pé àwọn ọmọ wa àwọn no invest ní banking industry they are going fine yes bẹ́ẹ̀ táwọn sọ ni pé iṣẹ́ pé káràkátà àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ kátà kiri yẹn because investment ọ̀tẹ́dọ́lá gan lásán ní Lagos State ó ju gbogbo investment àwọn káràkátà wọ́rọ́bọ̀tò táwọn Ìgbò ń tà lọ. so nídìí eléyìí come and occupy your space ó ní pé ní ẹ jẹ́ kí àwọn ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé káwọn náà sọ pé tọ̀ ẹ jẹ́ ká cooperate o ẹ jẹ́ káwọn náà máa ta fridge ẹ jẹ́ káwọn náà máa ta television ẹ jẹ́ ká ẹ wo spare part ńkọ́ ti kọ̀ǹpútà ńkọ́. computer village. kọ̀ǹpútà irú computer village yẹn Odùduwà village or Yorùbá village àlẹ́ ní Yorùbá village ni Yorùbá village kọ́ ló wà náà tó wá sọ pé tiẹ̀ ní computer village káyọ̀ náà sọ pé Yorùbá village ẹ fún gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ ẹ fún aláàyè irú táwọn ń ṣe yẹn mo tiẹ̀ ní bàbá kan ibi tó bá wà nísìn Ọlọ́run ó jò ó dáa fún wọn tó wá jẹ́ pé wọ́n bá ń gbọ́ mi nísìn. bàbá kan tiẹ̀ láwọn ní 20 acres of land useful for farming ní Ògùn wọ́n ti bá a kọ́ síbẹ̀ nísìn. tọ́ pẹ̀lú ògùn Ọlọ́run ibi tí màá yẹn bá wà mo mọ̀ pé ní wọ́n wà l'Amẹ́ríkà tó bá ń sọ yí pé kéèyàn nífẹ̀ẹ́ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ Yorùbá púpọ̀ ìfẹ́ yẹn ti pọ̀ jù ìnídàkọ state yẹn wọ́n wá wálé torí tó bá ti jọ mọ́ nǹkan bí ìdàgbàsókè wọ́n máa náwó sí so àwọn náà wá contribute débi pé owó tí wọ́n ná ní state yẹn ó lọ bí nǹkan bí 250 million at the end of the day nígbà tó wá iṣu àgbà gbogbo àwọn receipt tó ń wo tó ń ṣe tó ń account fún gbogbo tó ń ṣe tó ń wò ó eléyìí Chidinma eléyìí Okechukwu eléyìí Nkena wọ́n wá ronú lọ wá jẹ́ bànújẹ́ fún wọn pé nílẹ̀ Yorùbá kí ló dé ọ̀dọ̀ Nkena ọ̀dọ̀ Okechukwu ọ̀dọ̀ Okocha ọ̀dọ̀ Ọ̀káfọ̀ ọ̀dọ̀ Nnadima ní gbogbo owó yìí lọ kí ló dé tọmọ Yorùbá wọn ló tọ́ọ̀tì máa wọn ló gbà wọn nínú jẹ́ àwọn ọmọ Yorùbá àtàtà nìyẹn máa yí jẹ́ kan nínú àwọn tó máa sọ yìí pé ní silent tó pariwo tó ná owó pìtùpìtù owó lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí wọ́n gbìyànjú púpọ̀ wọn ò sì pariwo kò sẹ́nìkan tó mọ̀ wọn ò pariwo tó gbìyànjú kí ni ẹ̀ ń tọ́ọ̀tì máa jẹ àwọn ni wọ́n sọ fún mi pé ní bàbá Aliyu why not tá a fi sọ pé ní ká encourage àwọn èèyàn wa come wá occupy space wọn come and occupy your space come back and occupy your space it doesn't mean that you should come back pé kò wá jòkó pàṣẹpò no n tà sọ kọ́ nìyẹn ẹ lè contribute ẹ náà contribute kájọ finance yẹn business yìí kí o bọ apá tó onítọ́rọ́kọ́bọ̀ oní 200,000 oní 100,000 oní 50,000 ká bẹ̀rẹ̀ sí ké pápá pọ̀jọ ká rẹ́gísítà rẹ̀ ká kọ proposal sí Lagos State ó dè mí lójú dáadáa gbogbo wọn sì lè wíkẹ́ẹ̀dì tó wọn ò lè sọ pé kí n tẹ́ ẹ ṣe yìí báwọn ò ní support they will support you definitely they will support you even tó bá wù wọ́n gan wọ́n lè sọ pé ní okay ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń ta kíní ní Toyota a fẹ́ múùfù ikú mbẹ̀ yẹn a fẹ́ lo bẹ̀ yẹn ṣé wọn ò lè ṣe ní bí gọ́ọ̀mẹ̀ntì ni. òun la ṣe gbọ́dọ̀ gbàgbára báyìí o òun la ṣe gbọ́dọ̀ gbàgbára o. wọ́n lè múùfù wọn gọ́ọ̀mẹ̀ntì lè múùfù ẹ dákun ṣe tí Chinedu bá wà bẹ́ẹ̀ ẹ máa múùfù wọn. wọ́n lè múùfù wọn pé ní ó yá ẹ fi àyè yẹn lẹ̀ wọ́n lè fún wọn níbòmí wọ́n lè wá ẹ̀yìn ìlú kan kó tó lọ kó wọn sí. o ò ní ọ̀tí wọn máa gbà. bàbá Aliyu ẹ bá mi tún bẹ̀ yẹn sọ pé ṣé tí Chinedu bá wà ń bẹ̀ ṣé ó máa fàyè gbà yín pé kẹ́ ẹ wá máa ṣe Yorùbá village o ẹ ti fẹ́ gbalẹ̀ ẹ ti fẹ́ ṣe investment o. tí Chinedu bá ti gbà ó ti di ilẹ̀ Chinedu ni nígbà tó ti di ilẹ̀ Chinedu ti tàn kí ọmọ Yorùbá kóhùn káwọ́ nísìn ẹ dákun ẹ̀yin náà wò nísìn ẹ̀yin ẹ lọ sí
kí ló kọ ebi Èkó yìí tí ń jẹ́ Ìdúmọ̀tà tẹ́ bá lọ sí Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ chop gbogbo buildings yẹn wọ́n ti ta gbogbo ẹ̀ yóò bá ti ta gbogbo ẹ̀ pátápátá ẹ wà ara àwọn tó ń tà ìyàwó ẹni tó tà ń gbà míì gan ẹ wà rí níbi etí ẹgbẹ́ etí àánú yóò máa ṣe yóò máa wá ta ó ń ta pure water ó ń ta mineral ó ń ta sínú gbogbo tó ń ta ẹ bá wọ́n tẹ̀ pẹ̀lú nǹkan bíbí ó sínú tray ńláńlá báyìí tó tó nǹkan ẹ̀ síbẹ̀ sínú ke tó jòkó sẹ́gbẹ̀ẹ́ tó ń tà ẹ wo ibi tó ń ba ayé ẹ̀jẹ̀ dé àwọn Tinubu ò sí dáadáa o àwọn Tinubu ò sí dáadáa. mo ṣe máa fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀. àwọn Tinubu ò sí dáadáa ibikíbi tẹ́ bá wà ẹ̀yin à ń bọ̀ dé ẹ̀yin sanwó. ẹ ní sùúrù bàbá mo fẹ́ kọ́ tibẹ̀ yẹn ni ẹ ní sùúrù ẹ má jẹ́ àdàpọ̀ Occupy your space ẹ̀yin tẹ́ ń pè wọlé a máa gbé.